Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. The president of agriculture. Amen. We are doing. Agriculture in Nigeria.
àwọn tí ò pọ̀jù kò lè pa lórí kan yẹ ọmọ lọ́wọ́ àwùjọ. Òtẹ́ẹ̀lì àwọn ọ̀pọ̀tọ́ lọ́mọdé púpọ̀ ọmọdé. Èyí ti rẹ̀ ní ọ̀tọ̀. Ó kí yín. Ayọ̀ ọmọ ọba ṣùgbọ́n ọ̀tọ̀. Ó kí ẹ kí ọ̀rọ̀ ọ̀rọ̀ ló ṣe. Etí inú. Kábíyèsí. Àpèmàṣíwò lọ́ọ̀tọ̀. Ọlọ́mọdé lọ́wọ́ pa àìdéwọ̀n òjìyà. Ajé gbàgbé sùn, ajé gbàgbé sùn, ajé gbàgbé sùn, ọ̀gá àjọ máa ń lọ. Ajé gbàgbé sùn, ajé gbàgbé jí, ajé rí fi mí sílẹ̀, ọ̀gá àjọ máa ń lọ.
Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends.